ẹ mọ̀ tún káàbọ̀ o, ẹ mọ̀ tún káàbọ̀ sórí ètò wa, ẹ mà tún káàbọ̀ o. Mọ̀ pé lónìí tẹ́lẹ̀ tẹ́ wò kọjá òun lẹ rí tààrà ọ̀tọ̀ lélẹ̀ yóò tún jẹ́, yóò tún dún yùngbàyùngbà tòmí alágbàmọ́nà káì lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ Yorùbá pọ́nbélé. Èdè wa àṣà wa gbọ́dọ̀ gbé lárugẹ lórí ètò yìí. Ẹ mọ̀ bá ṣe ṣe bẹ́ẹ̀ bá ṣe wò wá fúngbà àkọ́kọ́, mo fẹ́ kẹ́ mọ̀ wípé lórí ètò yìí àwọn èèyàn máa ń láǹfààní sí ẹgbẹ̀lẹ́mùkún owó lórí ètò. Lónìí àlejò owó tún ní àǹfààní sí ẹgbẹ̀lẹ́mùkún owó. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kúlẹ̀ kú ètò. Àwọn àpò yìí wù ojú mi tẹ̀ ń wọ̀ pàápàá. Ojú wọ̀ gbogbo ẹ̀ lórí bàbà yìí. Orí bàbà tọ̀ ọ̀dà bó bá jẹ́ bẹ́ẹ̀. Ṣé wàá rí báyìí ni abala mẹ́ta lè tó ń pín sí. Àkọ́kọ́, ìtàkùrọ̀sọ pẹ̀lú Yorùbá pọ́nbélé. Ìtàkùrọ̀sọ pẹ̀lú Yorùbá pọ́nbélé. Ẹ gbọ́dọ̀ fi òyìnbó kún. Ṣáà lè ṣe gbàṣá. Yorùbá náà ni ó ṣe sọ wípé òkè. Mo rò pé a ti bẹ̀rẹ̀ ètò ni. A ti bẹ̀rẹ̀. Ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pẹ̀lú báyìí. Nínú márùn-ún tó wà ní abala ìtàkùrọ̀sọ pẹ̀lú Yorùbá pọ́nbélé, àpò ìkówósí márùn-ún lábala yẹn, márùn-ún lábala kọ̀ọ̀kan. Lábala ìbáyìí ẹ ti kọ́kọ́ ṣe àṣìṣe nígbà tẹ́ sọ pé òkè mo rò pé a ti pààyàn rẹ ni. A lè parẹ́. Ẹ jẹ́ ká wá mú báyìí kó ká lè ṣe márùn-ún yẹn. Kàkà sílẹ̀. Òkèlè, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún kan rèé. Márùn-ún ti Yorùbá pọ́nbélé rèé. Márùn-ún báyìí. Ẹ jẹ́ ká tún ka márùn-ún mi. Ní èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún. Tí abala kejì rèé. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún. Tí abala kẹta rèé. Ká wá sọ pé eléyìí ni fún ti Yorùbá pọ́nbélé. Ẹ sọ wípé òkè. Torí pé àti ìmọ̀pá àti bẹ̀rẹ̀. Ṣé ipá ṣẹ̀ṣẹ̀ pín àpò òwe sí i. Àti bẹ̀rẹ̀. A ṣẹ̀ pín kábẹ̀rẹ̀ báyìí. Bàbá ti tan náà báyìí àti bẹ̀rẹ̀ nìyẹn. Èmi ò mọ̀ pa àtàn náà. Nẹ́pà ni mo rò pé ó múná dé yìí. Orúkọ èèyàn nìyẹn. Orúkọ ilé-iṣẹ́ nìyẹn. Kò sí nǹkan náà tó wà lédè òyìnbó tí Yorùbá kọ́ ló sọ wọ́n lórúkọ. Wọ́n kọ orúkọ wọn ní Yorùbá. Àwa àpèjúwe ni orúkọ tí Yorùbá ń pe iléeṣẹ́ yẹn. Ṣé fẹ́ máa nà mí lórí ètò mi? Àná yẹn àbí kò fẹ́ gbà yẹn lọ́wọ́ mi. Òkè. A ti yọ òkè. Nẹ́pà. Mo fara mọ́ ṣùgbọ́n kò tẹ́ mi lọ́rùn o. Kò tẹ́ yín lọ́rùn. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Lórí ètò mi. Owó pọ̀. Ẹ wo gbogbo owó nu envelope. Ó yá ẹ jẹ́ máa kó yòókù lọ. Ẹni pé wà nu envelope. Ó yá ẹ̀yin ní orí ọ̀fẹ́ láti sọ èdè tó wù yìí. Mo láǹfààní. Ẹ kì í sọ broken, ẹ lè sọ French. Èmi á máa sọ Yorùbá lọ. Ẹ lè sọ French. Àpèjúwe nìyẹn. Yorùbá pọ́nbélé ni ẹ gbọ́dọ̀ fún Yorùbá. Jìbìtì ti fẹ́ wọ̀. Ẹ ní àǹfààní, ìbéèrè ni mò ń béèrè. Ṣé ẹ̀yin láǹfààní láti sọ èdè tó wù yìí? French. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. French. Rárá. Ṣẹ́rẹ́tì kejì rẹ̀ sọ. Mo béèrè ni. Mo ní ṣẹ́yìn láǹfààní láti sọ èdè tó wù yìí. Mi ìrántí o. French àti kò sẹ́ni. French broken. Ẹ lè sọ broken, ẹ lè sọ French. Ẹ ṣàfẹ́ jákè ní ìtọ́ ṣá. Tọ́ owó ṣe pọ̀. Ẹ bá ń gbé kan tó kù. Ká máa bá ètò lọ. Ètò sì ń lọ. Kò tí ì lè lọ. Ìṣẹ́jú mẹ́wàá ni. Ẹbí ẹyọ kan náà lọ. Ètò sì ń tẹ̀ ẹ́ síwájú. Ẹ já máa tẹ̀. Ó sì ń tẹ̀ ẹ́. Ẹ já máa tẹ̀ lọ. Inú wa dùn láti ní lórí ètò. Kí lorúkọ yín gan? Orúkọ mi ni Ọmọọba Adékóyèjọ Àlàó. Ọmọọba Adékóyèjọ Àlàó. Prince ni? Ọmọọba ni mí. Prince? Nílùú Ara ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀ṣun state. Ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́. Ẹgbẹ́dọ̀rẹ́ àwo. Ẹgbẹ́dọ̀rẹ́ àwo. Àwo Mo rántí ìgbà tá a wà ní ilé ẹ̀kọ́ primary. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n ń kọ́ wa ní olúùlú àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Wọ́n kọ́ yín náà. Wọ́n kọ́ wa náà. Ọ̀dà inú wa dùn láti nìyẹn bí. Ìgbà tẹ́ ń bọ̀ ṣé ọkọ̀ òdepo. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a kò sọ́wọ́ awakọ̀ burúkú. Súnkẹrẹ gbàkẹrẹ kò sì dé wa lọ́nà. Kò dé lọ́nà lẹ́yìn débi. Títí láti débi. Inú wa dùn pé wà níbí.
Prince Ọmọọba Adékóyèjọ Àlàó. Prince àbí. Ọmọọba Adékóyèjọ Àlàó. ẹ ṣeun. tó mo rí i pé ẹ fẹ́ràn àṣà Yorùbá àti èdè ẹ̀. Mo fẹ́ràn àṣà, kì í ṣe pé mo fẹ́ràn àṣà nìkan, àṣà Yorùbá àti èdè Yorùbá dára nítorí pé tí Yorùbá bá sọ̀rọ̀ wọ́n á tún mú kò mú òkun ẹ̀ jáde. wọ́n á mú kò mú òkun ẹ̀ jáde, ìyẹn fact. ìyẹn ni òtítọ́ pọ́nbélé tó wà nínú èdè Yorùbá. inú wa dùn láti ní lórí ètò. inú èmi náà dùn láti wà níbí. mo dípẹ́ mú kinní kan dání. ìwé aṣọ pélébé ìnujú tí a fi ń nu ojú tí òru bá fẹ́ máa jẹ jáde lára èèyàn. eléyìí tẹ dé nǹkan. eléyìí ni olùrànlọ́wọ́ awò, olùrànlọ́wọ́ ìríran nígbà tí ojú ò bá ríran dáadáa mọ́. àwọn ọmọ mi ńkọ́? àlàáfíà ni màmá wà. torí mo rí àmì ìdánimọ̀ pé mo ti gbéyàwó. mo fẹ́ràn láti máa lò púpọ̀ torí àwọn èèyàn máa ń sọ pé mo ga mo sì ṣùgbọ́nlẹ̀ kó má jẹ́ pójú olójú á máa wọ ọkọ ọlọ́kọ. ó jẹ́ kí n fẹ́ràn láti máa lò ó jẹ́ àmì ìdánimọ̀ wípé wọ́n ti há mi níbì kan o, ẹ má tó há mi ń gbòòrò o. iṣẹ́ wo lẹ ń ṣe? mo ti fẹ̀yìntì nínú iṣẹ́ ìjọba ṣùgbọ́n níṣe mo ń ṣiṣẹ́ Olúwa nínú ìjọ Ọlọ́run. chọ́ọ̀chì? nínú ìjọ Ọlọ́run. orúkọ chọ́ọ̀chì yín? a pè ní ilé ìjọ ọmọlẹ́yìn Jésù. ìjọ ọmọlẹ́yìn Jésù. ìjọ ọmọlẹ́yìn Jésù. Jésù. kì í ṣe Jesus Christ. Yorùbá ẹ̀ náà ni Jésù. ṣé ẹ mọ̀ pé èdè wa là ń sọ yìí. ọ̀tọ̀ ni àfínìfínì, ọ̀tọ̀ ni fítífítí, ọ̀tọ̀ ni Yorùbá pọ́nbélé. ní Yorùbá pọ́nbélé o èyí tẹ́ wí yàn sí bẹ́ẹ̀, ètò wà bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa. Jésù Olúwa wa. àmín. bẹ́ẹ̀ ni. amen. àmín. amen. àmín. ẹ̀yin olùṣọ́, ẹ̀yin adarí ìjọba, akíyín, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ ṣé púpọ̀. a mọ̀ pé gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ Olúwa máa ń ní àwọn orúkọ tí wọ́n fi ń pè wọ́n. ṣé pásítọ̀ níyìn ni, ṣé prophet níyìn ni, ṣé evangelist níyìn ni? oníwàásù ni mí. oníwàásù nínú ìjọ. nínú èyí tẹ́ ẹ kọ́kọ́ sọ yẹn, ìtumọ̀ ní Yorùbá pọ́nbélé ni oníwàásù nínú ìjọ, kì í ṣe ajíhìnrere. ajíhìnrere yàtọ̀ sí. kí wàá ní òyìnbó tẹ ajíhìnrere yẹn? mi ò lè rántí nísìnyí nítorí pé òfin ò gbà mí láàyè láti rántí èdè òyìnbó báyìí. bẹ́ẹ̀ lè rántí nísìnyí. torí pé òfin ò gbà mí láàyè. báwo lẹ ṣe àmọ̀ yàtọ̀? ṣé rí gbogbo pàkúté tí ẹ bá dẹ Ọlọ́run á kó mi yọ. lórí ètò wa iná. lórí ètò wa iná ìṣèpínlẹ̀ wa náà tiẹ̀ ti pé. bẹ̀m̀bẹ̀ yẹn kẹ́ni àwọn àgò. àwọn àgò èmi náà ń wo gbogbo ẹ̀ lájọ ń wò pọ̀. àwọn ogun táyì. àwọn àgò à ń wo àkókò wa bó ṣe ń lọ sí. àkókò wa. ṣé ẹ rí ní ayé tá a wà ẹ́ ètò yìí dára gan nítorí pé ó fún wa láǹfààní láti lè sọ èdè wa bó ti yẹ. kódà nínú ìwé ìròyìn tó jẹ́ ti ìbílẹ̀, nínú orí ẹ̀rọ móhùnmáwòrán tàbí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, ẹ̀rẹ́ni tó ń ṣe ètò Yorùbá tí ó tún máa fi èdè elédè sínú ẹ̀, kì í ṣàṣà tó dáa. tí ó máa sọ English. tí ó máa sọ èdè elédè ó tiẹ̀ lè má jẹ́ ètò ìwí yẹn ṣùgbọ́n tó lè sọ èdè míì. mo ti sọ pé ẹ̀rọ a máa dẹ okùn yẹn kéèyàn má lọ ṣe sìkòsókò tán dẹ, ṣùgbọ́n okùn tó bá dẹ sílẹ̀ fún àjànàkú ẹran kẹrin míì ni wọ́n fi kò ní mú wa lágbára Ọlọ́run Olódùmarè, ọba akọ́dá, ọba aṣẹ̀dá. amen. àmín. ṣé ọ̀ràn wa bá mi lórí ètò lónìí? Ọlọ́run ni, àti pé àṣà, mo jẹ́ ẹnìkan tó fara mọ́ àṣà. mo máa ń sọ̀rọ̀ àwọn àṣà kan tí àwọn èèyàn bá gbọ́ wọn ní àbílẹ̀ kì í ṣe onígbàgbọ́ ni, nítorí pé mi ì fẹ́ àwọn àṣà wa dáa. àwọn àṣà dáa ní ọ̀pọ̀lọpọ̀ míì láti ṣe. bàbá kan sọ̀rọ̀ kan fún mi nípa gbẹ́rẹ́ ńjọ́ kan. ó ní gbẹ́rẹ́ dáa ju kan fa nǹkan kan ti bọ́nú ara èèyàn lọ.
òyìnbó á ṣe tiẹ̀ ó ní gbẹ́rẹ́ mo ní ó ní gbẹ́rẹ́ dá àti ẹ̀ tí sọ̀rọ̀ tó mú ṣùgbọ́n lọ mo ní ó ní gbẹ́rẹ́ dá ju kó fa nǹkan sínú abẹ́rẹ́ kan ti sáré èèyàn lọ. èrò ọkàn yín lè sọ jáde èyí tẹ́ ẹ fẹ́ okùn tẹ́ dé ilé ìpàkó tẹ́ fẹ́ kí kó sí yẹn òun lẹ́rù pé mo kó sí lọ́wọ́ sáré fẹ́ gbé sí lọ́wọ́ sọ ẹ àti sọ̀rọ̀ níbi ṣùgbọ́n ṣé ẹ bá tẹ́ ẹ ṣùgbọ́n tí mo bá fẹ́ sọ tó jọ bẹ́ẹ̀ máa ní ṣùgbọ́n èsì wa àṣà wa dára ní òtítọ́ mo sì gbádùn bá a ṣe tó ń sọ lọ yìí náà ó rọ̀ mí lọ́rùn láti sọ lóòótọ́ nítorí ìbàjẹ́ ayé òde òní àwọn èdè Gẹ̀ẹ́sì mi lè máa wọnú ọ̀rọ̀ wa ṣùgbọ́n torí pé ẹ ti kìlọ̀ ẹ ti dẹ okùn ó yẹ kẹ́mi náà ṣọ́ra bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ á kì í jorí ìmọ̀dó a sì tún jorí ìmọ̀dó ìran àwùjọ kóńdó là ní àwùjọ kóńdó ọ̀làdé yìí bàbá wa débẹ̀ Ọlọ́run á kó wa yọ. tó ṣe ilé ìwé ẹ̀yin àgbà. ẹ máa rí mi pa. ilé ìwé wo lẹ lọ. mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ìjọ onítẹ̀bọmi láwọn ìlú tó pọ̀ gan-an. Baptist kọ́ nìyẹn. tí ìjọ onítẹ̀bọmi mi ò tiẹ̀ lè rántí dáadáa tí wọ́n pè é ṣùgbọ́n mo pé ìjọ tó ń tẹ̀yàn bọmi. mo lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Ìlá Ọ̀ràngún mo tẹ̀síwájú láti kàwé gboyè ní ìlú àwọn onílẹ̀ òkèèrè kan tó jìnnà díẹ̀ sí ọ̀dọ̀ wa níbi díẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo kọ́ ẹ̀kọ́ nípa ìtàn àti bí a ṣe ń kọ́yàn ní ìwé. ó ní discipline yín ní school. òun ni iṣẹ́ tí mo lọ kọ́ nílé ìwé tí mo kàwé tí mo sì gboyè ìmọ̀ ìjìnlẹ̀ lórí ẹ̀. ẹ̀yin èèyàn lé ẹ̀rọ wọn sí wa ni. nígbà tẹ ìjà márùn-ún kan ṣé kan náà kí n tó wá máa ṣọ́ra. ẹ̀rọ wọn sí wa ni. ẹ káàbọ̀ ó ti fi wá fihàn báyìí lóòótọ́ pé ọmọ Yorùbá pọ́nbélé ni ọmọ Yorùbá ni mi ìtakùrọ̀sọ pẹ̀lú Yorùbá pọ́nbélé ó farahàn eléyìí tẹ ra já sí àwọn kòtò gbígbé bó tiẹ̀ jẹ́ pé ẹ̀kan dọ́gbọ́n mi ta kárí mi sí kòtò yẹn ṣùgbọ́n Ọlọ́run kò mí yọ. ẹ̀mí ìgbọ́ àárín yẹn dáadáa. mo ní bó tiẹ̀ jẹ́ pé ẹ tárí mi sí kòtò yẹn ṣùgbọ́n Ọlọ́run kò mí yọ. ó rò pé táì ẹ tárí mi àwọn Yorùbá kan máa ń jọ òyìnbó bóyá létí gbogbo rẹ̀ bóyá tó máa gbé àwọn yẹn wò níjọ́bi tàbí lẹ́yìn ètò yìí a máa sọ òyìnbó ẹ̀ a máa sọ Yorùbá ẹ̀ a wà ní pọ́nmú tẹ́ ẹ bá sọ ó lè jọra o. àsìkò wa tiẹ̀ ti pé lábàlá yìí. àsìkò Ọlọ́run ò ṣe o. àsìkò wa ti pé tí bá sọ òyìnbó lónìí ètò ẹ̀ ti sọ lẹ́nu a máa lò pé àsìkò wa tiẹ̀ ti pé ṣe é mọ̀ pé ti sọ. Ọlọ́run ṣe o ọpẹ́ ní fọlọwà ògo forúkọ Olúwa lókè ọ̀run mo ní yẹn ni pé ibi tí ẹ fẹ́ bá yọ rèé pé àsìkò wá tiẹ̀ ti pé ẹ wá sóyìnbó ẹ wá fẹ́ kí n dáhùn lóyìnbó mi ní ẹlẹ́kọ̀ọ́ yìí máa mú délé ojú tí ń tẹ́ mi náà ó dàbí kí n jágbà. ẹ ṣé púpọ̀ ẹ ṣé o olóòtú ẹ ṣé o ọwọ́ ya máa ròkè o iléeṣẹ́ yóò ní jóná o ẹ̀yin náà ní gbé súnmẹ́gbẹ́ náà lágbára Ọlọ́run ẹ ṣé púpọ̀. ní báyìí eléyìí tó wà ní ọdún kan tá a mọ̀ sí abala ẹ parí òwe ó máa dára lábala yìí náà àtàwọn abala tó kù kẹ́ ẹ gbìyànjú láti má fi Yorùbá kún láti má fi òyìnbó kún ó jẹ́ kìkìdá Yorùbá pọ́nbélé. torí pé ètò Yorùbá la wà. ètò Yorùbá ni ṣùgbọ́n àmú èdè àwọn abala yẹn ṣùgbọ́n ó máa dára nínú wa dẹ̀ máa dùn ẹ ṣeun. tó ó yá ẹ bẹ̀rẹ̀ sí mú. nọ́mbà kan nínú Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí mú. ẹ parí òwe yìí bí ó lé lógún ọdún tí a ti ń fi adẹ́mujọba. gbólélógún ọdún tí a ti fi adẹ́mujọba. bí ẹmu bí à ń gọ̀pẹ kò ní tán lọ́rọ̀ ẹ̀. bí à ń gún ọ̀pẹ kò ní tán nínú ọ̀rọ̀ rẹ̀. òwe ẹ tún sọ. gbólélógún ọdún tá a ti fi adẹ́mujọba bí à ń gún ọ̀pẹ kò ní tán nínú ọ̀rọ̀ ẹ̀. òwe tó jẹ mọ́ ìkìlọ̀ ni. nílẹ̀ Yorùbá oríṣiríṣi lòwe òwe mi jẹ́ ìmọ̀ràn èmi jẹ́ kìlọ̀ wọ́n fi lè kó pé èèwọ̀ la mú yìí o gbọ́dọ̀ lógún ọdún tá a ti fa adẹ́mujọba bí à ń gọ̀pẹ kò ní tán lọ́rọ̀ àfi kó ìṣọ́ra ẹ̀ o. ẹ ṣáwọn ní àtẹ́wọ́.
bẹ́ẹ̀ni gbólélógún ọdún tá a ti fa dẹ́mu jọba bí àgọ́pẹ́ kò tán lọ́rọ̀ ẹ̀ àwọn míì sì tún máa ń sọ wípé kò ní yọ́rùn ọ̀pẹ wò. kò ní yọ́rùn ọ̀pẹ wò bó bá lọ a máa rò pé àkíní ìrè lókè kò tó ohun tí ò jẹ́ kó tán lọ́rọ̀ ẹ̀ òun náà ni pé iṣẹ́ ẹ̀ ni òkè tó ní tẹ́ ẹ̀ bá sọ́rí ikú ní tẹ́ ẹ̀ bá mọ̀ ọ́n ṣe kì í ṣòro kì í pẹ́ lọ́rọ̀ ẹ̀ tó bá lọ ní oko ẹ̀pà máa tó tó lẹ́nu. ẹ ṣeun. ẹ ṣe púpọ̀. ẹ gbà yẹn ẹ tún mú mi. ẹ parí òwe yìí ọ̀kàndínlógún tó lóun ò bá owó kan ṣe àti dógún ẹ̀ á mìíràn àti dógún ẹ̀ á ṣe ẹ bá wa ṣàwọn ilé àtẹwọ́ ó yẹ tó gbà. ẹ ṣe púpọ̀. ṣé ẹ múra wa wá ni àná rán yín sí wa. Ọlọ́run ló múra yín wá. wọ́n rán yín sí wa. ṣé ẹ rí òwe orí borí iye ni nítorí ètò èèyàn ò bá gbọ́ rí. orí ti yín kò ní báyìí. láti mọ òwe láti mọ̀ kéèyàn fara má gbà kó dẹ̀ máa sọ. nínú ara mi lọ́hùn mo fẹ́ràn láti máa fi òwe ṣàlàyé ọ̀rọ̀ tí mo bá ń sọ tẹ́ bá kíyèsí mi so ọlọ́run wá bá mi tó àwọn ìtẹ́ mú wáyé náà ọlọ́run ń pẹ́ tó bọ́ sójú ọwọ́. gẹ́gẹ́ sí gẹ́gẹ́ ó dà ó yá ẹ ti mú mi. Elédùà mo tún mú o. ẹ sáfẹ́ kò gbogbo ẹ̀rí lé. eléyìí lè díẹ̀ o eléyìí lè díẹ̀ o. kò lè. à ń sá fún wèrè à ń sá fún wèrè wèrè rò péré là ń bò òun ṣe. wèrè rò péré là ń bò òun ṣe yàgò tí ẹ máa ń sá fún wèrè á tún máa tẹ̀lé ìyá máa rẹ́rìn àti àwádẹ́ ń dọ́gbọ́n sá fún un. mo láyọ̀ láti sọ fún pé ẹ farabalẹ̀ sí. èmi náà rò pé mo lè gbà á. ṣùgbọ́n ẹ fẹ́ gbìyànjú ni à ń sá fún wèrè ó ní ká dúró dè lókè odò. ká dúró dè lókè odò tọ́jú èmi ò ní dúró dè lókè odò ṣáà. kí ló dé. wèrè tí mo sá fún màá rájú lókè odò. ẹ tà sá fún tẹ́lẹ̀ tó ẹ tún mú mi. ìyẹn náà ó tún rọ̀ burúkú. bí a bá sọ pé bọ́rùn ṣe gùn tó lábùkèlè. àfààní lọ́nà òfun yà. àfààní. bá a bá sọ pé bọ́rùn ṣe gùn tó lábùkèlè àfààní lọ́rùn yà. àfààní. lọ́nà òfun yà. lọ́nà òfun yà. ẹ bá ní bọ́rùn ṣe tó iná làábù gàngẹ́ ọlọ́run jẹ́ wọlé o. ẹ farabalẹ̀ sí. ọ̀dà kí wàá ní. ìparí ẹ̀. bí a bá sọ pé bọ́rùn ṣe gùn tó. ókè tabọ́tabọ́. onígẹ̀gẹ̀ àwọn mi àpò onígbẹ̀gbẹ̀ oúnjẹ tabọ́tabọ́ òótọ́ ni òótọ́ mo ti gbọ́ rí àbọ̀ torí ti bí wà ń bẹ̀ mi ọlọ́run kò jọ wá kí n tó kù mí ẹ̀yọ kan tó kù rè o. ṣé mo tiẹ̀ mi lé ọba tó fò sókè ìjáwé mi tiẹ̀ lè sọ. ọba tó fò sókè ìjáwé. àfi ẹ bá pàbọ mi parí ẹ mo jà wálẹ̀. ọba tó fò sókè ìjàwé ó ní orí igi ni àwọn ìjòyè ó sùn. n tó bá fi mọ́ bá tọ́jú kábíyèsí tó ń fò sókè ìjàwé àwọn kábíyèsí gùn àwọn ìjòyè tún gùn wọ́n fẹ́ lọ jáwé fún kábíyèsí. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọ̀rọ̀ ìlú tó bá di pé bí ọ̀rọ̀ ìlú ti wá di kínní ntọ́ bá gùn bá fi tọ́bọ̀ òfin sùn ìjọyè oníṣìwọ̀n. ìjòyè gan orí eré náà wà o. ìyẹn túmọ̀ sí pé eléyìí tó kù yìí bàbá ṣe tá a wà á kà á wá pín síra wọn. abala tó kù rèé àpín sí gbogbo. abala tó kù rèé àpín sí gbogbo. mo rí pé àṣẹ tó kù náà ni àpín síra wa. abala tó kẹ́yìn lórí ètò ọ̀hún rèé ẹ bá wa kà láti ibi sí ibi kó má kọ yín lẹ́nu kí ó sì lọ gerege tó bá ti kọ yín lẹ́nu ó yá ẹ bẹ̀rẹ̀. ọwọ́ àwọn ìjọba ìpínlẹ̀ wa gbogbo ni a ti ṣe èyí wá nítorí pé àwọn nìkan ni a ti ṣe èyí wá nítorí pé àwọn nìkan ni wọ́n ní àṣẹ lábẹ́ òfin láti ṣe àtúnṣe. ẹ má ti tẹ̀síwájú.
ẹ ti kọ́kọ́ ṣe àṣìṣe ó ti kọ́ ilé ẹnu níbi àkọ́kọ́ yẹn kì í ṣe nítorí ẹ jẹ́ ká tẹ̀síwájú mo gbà ẹ̀kọ́ kú ó yẹ tẹ̀síwájú. nítorí pé àwọn nìkan ni wọ́n ní àṣẹ lábẹ́ òfin láti ṣe àtúnṣe tí ó ní láti wáyé yìí bí wọ́n bá ti ṣe àwọn àǹfààní tí yóò ti ìdí rẹ̀ yọ pé méjì ó kéré tán wo Awóbùlú yìí. Èkíní ni pé àwọn tí wọ́n mọ̀wé tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọ́n sì mọ̀ ọ́n kọ mọ̀ ọ́n kà dáadáa yóò pọ̀ sí láwùjọ wa. Èkejì sì ni pé nítorí àwọn tí wọ́n mọ Yorùbá kọ tí wọ́n sì mọ̀ ọ́n kà ti pọ̀ sí àwọn ọ̀nà iṣẹ́ àti ọ̀nà òwò tí ó jẹ mọ́ ìwé títẹ̀ lédè Yorùbá àti ìlò èdè náà tí ó ti ń ṣe bí ẹni fẹ́ di pa láwùjọ wa báyìí yóò tún bẹ̀rẹ̀ sí í là. fẹ́ di Yorùbá àti lórí èdè náà tó ti ṣe bí ẹni fẹ́ di pa láwùjọ wa dípa láwùjọ wa báyìí yóò tún bẹ̀rẹ̀ sí í là. ẹ ṣé púpọ̀ mo ti kàdé parí. okùn méjì okùn mẹ́ta. ó dà bẹ́ẹ̀ ó pé tó àdúgbò pé tó ni. ẹ náà ní sáwọn aládàáwọ̀ ti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ máa mi Ọlọ́run ṣe ẹ gbìyànjú kéèyàn máa múra sílẹ̀ kó sì wọ́n sì gbé èlé lọ kó sì bẹ̀rẹ̀ sí kà ẹ gbìyànjú ìyẹn túmọ̀ sí pé ẹ ṣé púpọ̀ mẹ́ta tó kù yìí. ẹ ṣé púpọ̀ èdè àti àṣà Yorùbá yóò túbọ̀ máa lọ síwájú o. àbí àṣẹ. ó dàbí pé mẹ́ẹ̀ẹ́dógún mélòó lẹ kó tán. méje díẹ̀ tó nù kó ní. méje lẹ kó. àbí mẹ́fà tiẹ̀ ní mẹ́fà. ẹ kà dáadáa. 1 2 3 4 5 6 mẹ́fà 7 mẹ́fà náà ni. mẹ́fà tán. díẹ̀ tó nù kó ní nǹkan lẹ́yìn tó nù ogún ológun. àbí ẹ ṣé àdúpẹ́ púpọ̀ o iléeṣẹ́ yẹn a máa rò pé o. ẹ ṣé o kí ni tẹ́ lè sọ fún àwọn tó wà jákèjádò àgbáyé báyìí. tí mo lè sọ ni pé àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ jákèjádò àgbáyé kọ́ àwa tá a pera wa Yorùbá ni mo ní ìrírí kan mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ mi ò kí ń lọ sí iléèwé aládàáni nígbà tí wọ́n bá lọ bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìkejì mi ò kí ń sọ òyìnbó sí wọn mo dẹ̀ jẹ́ olùkọ́ni fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nǹkan kan ni mo máa ń sọ fún ìyá wọn ìwọ tíṣà èmi tíṣà kò ní ká fọmọ wa sí iléèwé rárá tó lè ká máa kọ́ wọn lé tá bá sọ pé tíṣà ilé ẹlẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni wọ́n gbọ́n bá parí ìtàkọ̀ọ́bẹ̀rẹ̀ kára lọ fi wọn sọ́dọ̀ tíṣà yìí nítorí pé ẹni tó bá ń jẹ ìrẹsì tó ń tà ìrẹsì kò gbọ́dọ̀ rọra ìrẹsì jẹ ń tà. mo wá rí àpẹẹrẹ kan lára ọmọ mi àbíkẹ́yìn mi nígbà tó wá wọ secondary school ní Ìlúgùn high school Abẹ́òkúta yìí òun ló wá ń ṣojú iléèwé nínú debate composition ó ti dé JS2 ló wá dẹ̀ di pé nídìí aláríyànjiyàn lédè Gẹ̀ẹ́sì mo lẹ́gbọ̀ọ́ kan bẹ̀ ló bá di pé ká máa ń lọ òyìnbó náà ni òun náà ni tó ń ṣe òyìnbó náà wá ló gbé èbò dáadáa àwọn tó mọ̀ mí torí Ọlọ́run ràn mí lọ́wọ́ mo orúkọ mi kárí Abẹ́òkúta ìdí ẹ̀ wọ́n máa wà ọmọ lágbájá bàbá ẹ̀ lójọ ìyá ẹ̀ lójọ ṣùgbọ́n mo wá máa ń wò pé ìbo ni a ti kọ́ wọn lédè yẹn nínú ìwádìí ìwọ̀nba tí mo lè ṣe nínú èdè nítorí pé èdè kọ́ ni mo kọ́ mo rí i pé ọmọ tó bá mọ èdè wọn dáadáa ó máa rọrùn fún láti gbọ́ èdè ẹlòmíì nínú ọpọlọ wọn a máa rí ìtumọ̀ ìyẹn mo ṣe gbé òṣùbà fún olóògbé Bọ́lá Ìgè wọ́n gbọ́ Yorùbá bàbá gbọ́ Yorùbá wọ́n dẹ̀ sọ òyìnbó Gẹ̀ẹ́sì dúró lẹ́nu wọn so ìmọ̀ràn mi ni pé báà sọ òyìnbó sí wọn láti bẹ̀rẹ̀ kó pé kán gbòòrò èbó mélòó náà sọ fún gbogbo ìtàn lọ fún wọn náà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tó wá sọ nǹkan fún yín bàbá sì gbọ́ Yorùbá òyìnbó tẹ wá náà sọ ìná igi náà ń ta ìbọn náà ń ta o it is we are going wọ́n ní us are going bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nítorí pé àǹkáṣà ọ̀pọ̀lọpọ̀ àṣà láti kọ́ tó jẹ́ àṣà òyìnbó tó bà nǹkan jẹ́ mo láyọ̀ láti sọ pé Yorùbá lè rí kọ́ Yorùbá ni wọ́n fi kọ́ mi dàgbà o mo ti rántí pé nígbà tí mo dé primary 2 àbí primary 3 mo jẹ́ ìkan náà tó mọ̀wé kájú kíláàsì wa ní Oxford English course NOEC tán ya màálù bàbá sẹ́yìn ẹ̀ ní aka bàbá mi á máa kọ́ mi lé
understanding ìkànnì àwọn ọ̀rọ̀ tí mi lè gbàgbé nìyẹn màá wá fi Yorùbá kọ ọ ní di a sí ti a ní di i ní sí tí màá wá fẹ́ kà á kíláàsì. a rọrùn láti mọ bẹ́ẹ̀ ṣe pé. understanding tí mo kọ́ ẹ̀ understanding ti Yorùbá tí mo ti fẹ́ sùn kọ́ sórí ẹ̀ ní. ọ́fíìsì dáàbì mi kọ ọ́fíìsì ẹnu ọ̀nà lẹ́wà ìjọba mo wá fẹ́ kaba ní òfin fíke nọ́mbà fi mi rẹ́rìn mo wá kọ ọ fi i sí i mo fi ìdúkọ sórí ẹ̀ dáàbì mi parẹ́ ó bá mi fi ṣọ́ọ̀kì kọ. irú tẹ̀sí èmi náà ṣe irú ẹ̀ kan rí nígbà mo kéré gan wọ́n bi mí léèrè wọ́n kọ POLICE sílẹ̀ wọ́n ní kí n pè é tíṣà yẹn ara àwọn olùkọ́ wa nílé ìwé ni ilẹ̀ bá pè polike tíṣà yẹn olùkọ́ wa má ní police àti ẹ̀tọ́ pè dáadáa police tó bá jẹ́ mi polike ni màá pè é. nígbà tó wá kọ police ó wà ní ó ní kí n tún wò dáadáa ní ìwà àmọ́ ìgbà tó wá ṣe bẹ́ẹ̀ tó wá pè fún mi ní police àtìgbà yẹn báyìí àwọn ọ̀rọ̀ míì tí n bá ti gbọ́ bẹ́ẹ̀ yẹn kí n má bàa gbàgbé màá wá fi Yorùbá kọ́ sórí ẹ̀ ìgbà míì ibi abẹ́ ẹ̀ máa kọ́ sí láti mọ fi mọ láti fi mọ bí ojú ṣe. nǹkan tó wá ṣẹlẹ̀ nígbà kan ìwé kan wà tí àwọn ajẹ́rìí Jèhófà máa ń pín. ok ilé ìṣọ́ náà. ilé ìṣọ́ náà àti ilé ìṣọ́ àti awake ó ti di jíǹsì. awake yẹn mo ṣe rí ìwé báyìí kí n pè jáde. ẹ bá jẹ́ awake. mo ní awake. mo ní awake tó túmọ̀ sí wípé awake ni. ṣùgbọ́n nígbà tí wọ́n á rí bẹ́ẹ̀ yẹn wọ́n á fi Yorùbá kọ́ sí láti lè fi awiyeke. ìyẹn túmọ̀ sí wípé èdè Yorùbá wa gan ó ní iṣẹ́ pàtàkì tó ń ṣe. ó ní iṣẹ́ pàtàkì. bẹ́ẹ̀yàn bá mọ̀ ń kéke kò túmọ̀ sí pé kò ní mọ òtìgbó bá mọ̀ kò túmọ̀ sí pé kò ní gbóyìnbó rárá ó máa ràn lọ́wọ́ láti gbóyìnbó dáadáa. ẹ ṣe púpọ̀ lórí ètò ẹ sì ṣe fún àmọ̀ràn tí ẹ fún àwọn èèyàn láti wá darapọ̀ báwo ló ṣe rọrùn tó fún yín láti darapọ̀ kópa lórí ètò yìí ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. ẹ jẹ́ kí n kó rọrùn ntẹ̀yàn bá fẹ́ ṣe Ọlọ́run máa ń gbàyàn láàyè etí ó yẹ kéèyàn kọ́kọ́ ní tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹ kó kọ́kọ́ ní ìfẹ́ kéèyàn kọ́kọ́ ní ìfẹ́ ìkejì kó fẹ́ràn èdè wa yìí in fact ní tòótọ́ tàbí in fact tí mo fẹ́ sọ yìí náà nítorí gbé mi débi ní ìfẹ́ sí èdè láti fi tèmi kọ́ àwọn èèyàn tí àwọn tí ò mọ̀ mí dáadáa tán rí mi fífírí gbòòrò bá gbọ́ pé mo mọ méjì nínú òwe mẹ́ta á wà wọ́n lẹ́nu o tí àwọn ọmọ mi bá gbọ́ pé mo ka Yorùbá inú wọn ó dùn wọn pẹ̀lú sóhun tí bàbá wa lè ṣe tán bá ní bo ni ọkàn mi ti balẹ̀ jù bí ìwé kíkà yẹn ni ọkàn mi balẹ̀ lórí ẹ̀ ìfà tó yà mí lẹ́nu pé mo lè ṣi méjì tí mo ṣe yẹn àṣìwí kò tó àti sọ tí mo pè ní pé mistake ni ó jẹ́ tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ bá dé ìyá sì tún jẹ́ kẹ́ ẹ túbọ̀ bẹ́ẹ̀ bá dé orí pé mi ní ẹ bá ìwé Yorùbá kan Àjàní wọléwọlé mò ń kà lọ́wọ́ báyìí mo ní Yorùbá ìwé pélébépélébé ti Yorùbá tí mò ń kà mò ń fún àwọn ọmọ mi kà mò ń fún ní ṣókí Ọlọ́run jẹ́ kó ṣeé ṣe fún mi nítorí pé mo fẹ́ ṣe é àti pé nítorí pé mo fẹ́ rọ àwọn èèyàn kẹ́ fi tèmi náà ṣe àríkọ́ṣe ẹja gbé ètò yìí lárugẹ ètò tó gbé àṣà àti ìṣe wa lárugẹ láti bí àtúbọ̀ sórí ibòmíì tí ó jẹ́ kí àwọn tó ń jáde lára wa láyọ̀dẹ̀ kí wọ́n mọ̀ pé pàtàkì lè àṣà àti ìṣe Yorùbá. ẹ ṣe púpọ̀ inú wa dùn pé ẹ wá láti kópa ọ̀mọ̀wé Adé Àlàó ẹ ṣeun púpọ̀ àwọn rírì yín tọ́ ibi láti máa ṣẹnu ró ẹ̀yin yẹn wá ẹ rí pé tó ọ̀ ń dùn àbí ẹ̀yin náà fẹ́ kópa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ìsàlẹ̀ yẹn òun náà ni ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí lójú òpó ti WhatsApp láti lè fi forúkọ sílẹ̀ nígbà tẹ́ bá ṣèyí a lè sọ ọjọ́ tí yóò tó kan ẹ̀yin pẹ̀lú láti lè kópa lórí ètò. èmi náà tún wá o. ẹ tún wá ó ti dùn mọ́yé ó dáa bẹ́ẹ̀ Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi ẹ máa pín fídíò yìí kiri fáwọn ẹlòmíì ẹ jẹ́ kán rí níbòmí torí yóò jọ kọ́ wa lẹ́kọ̀ọ́ yóò sì ṣàǹfààní ẹ ṣé. jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Snad Estate Ṣìmáwá agbègbè táyé ń sọ. Snad Homes and Properties real estate tó fà bọ́yọ̀.
lóṣù December tọdún tuntun 2025 yìí. ralẹ̀ sí Isnad Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí ti lọ dùn jù. ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí o. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Isnad Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀. ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.